Orí ànípa àwọn tèmi fẹ́ mi dénú èmi kan fẹ́ òde mo fẹ́ òde nù sórí bó ṣe wá gbé mi sórí èmi kan gbé ọ sórí gbé ọ sórí ọ̀pọ̀ láwùjọ kọ̀ọ̀kan Tope Nautical ó bá gbé wọn á gbé jù sílẹ̀ ní wọn padà gbàgbó Tope. Orí ọpọlọ tí ò jọ gọ̀ǹgọ̀ tọ́lá ní káwọ́ wọ́n bá gbé wọ́n á gbé jù sílẹ̀ ní wọ́n padà ṣàkó Tope. Ẹ̀rí àwa bí wá ṣiṣẹ́ olè ní o. Kosile Oselan Zoot 2 years anniversary ọjọ́ ìnìta àwa bí àwa bí láti ìwà ṣiṣẹ́ rárá àwa celebrate àwọn ọ̀gá wa ní bàbá lọ́la ní ẹ̀yin kan ti rí bá a ṣe ṣí gate sílẹ̀ o a ṣí sílẹ̀ wípé everybody máa wọlé ìpè kẹ́ ẹ̀ máa san owó kẹ́ ẹ̀ tó eléré ẹ mọ̀ pé gbogbo àdúgbò yìí tán bá pè wá fún ẹni sẹrímọ́nì tá a bá ṣeré nínú tẹ̀ ẹ̀ wọ́n máa ń sanwó eléré ní bàbá lọ́la ní àmọ́ àwa bí wá sí iṣẹ́ olè ní o àwọn ọ̀gá wa náà ń ṣe nǹkan lè ní olúwa dá mi láre ọkọ̀ àjẹ́ mẹ́ta aláṣẹ Kosile global aláṣẹ Kosile hotel and suites aláṣẹ Kosile pure water aláṣẹ Kosile building materials ó ṣe wọn ìmùlẹ̀ jíbọ́lá bá a súnmọ́ bàbá baraka. àwa bí láti wá ṣiṣẹ́ a ní láti wá pè dues wa ní torí pàálù àṣàwọn ọ̀gá àwọn tó ń fún wa lóúnjẹ tá a fi ń jẹun àwọn tó ń fún wa ló tá a fi ń tiranga sáwọn ìyàwó wa tá a fi ń wọṣọ tẹ́yìn tí wa tẹ́ fi ń rí wa wípà ń dán bàbá lọ́ládé torí ẹ̀ láti wá bí àwa bí láti wá pè dues wa ní bàbá Túndé. Ìtorí pé àwọn pípù yìí o wọ́n fi bùkátà wọn sílẹ̀ o Ọlọ́run pọ̀ wọn lè ò débi pé wọ́n fi tiwọn sílẹ̀ wọ́n ń gbọ́tọ̀ mẹ́lòmíì mọ́ tiwọn wọ́n á fún wa ló bàbá lọ́ládé wọ́n á tún pè wá ṣiṣẹ́ wọ́n á tún fún wa ló gidi ọmọ ìyá ayé o àwọn òǹṣalájẹ pa àǹṣalájẹ ranjú àwọn òkè ń ba yí aláàánú wa jẹ́ bàbá Babátúndé torí pé gbogbo nǹkan tá à ń jẹ gbogbo nǹkan tá a jẹ àti nǹkan tá à ń jẹ wàláì orí ọ̀fẹ́ Ọlọ́run là ń jẹ. Olúwa dá mi láre ọmọ Kosile ọ̀gá wa alihamdulilayi mo wá bá yín dúpẹ́ ibi tá a yóò ti pọ́ ọdún méjì Tope olè ní a ẹ̀yin náà ẹ ti dùn àwọn èèyàn nínú àwọn workers àwọn stars ẹ ti dùn wọ́n nínú èmi ò wá mọ oríṣi ìtọ́lọ́ wọn bá òfin ní dùn yín nínú ó máa dùn yín nínú jọjọ alẹ́ ní ọ̀gá wa Kosile. Bàbá sọ pé hàn ní ọ̀rẹ́ o ọ̀rẹ́ mi rè 5 and 6 mi nínú mi dùn máa ń láàrin Kosile àtọ̀gáwa olùgbàwá síù ẹ jọ̀wọ́ o mi dùn máa ń wá òye àmẹ́lò àwọn yẹn wọ́n ní mi dùn máa ń Kosile global royal entertainment and logistics gbogbo ọ̀nà níṣẹ́ lọ́wọ́
wọ́n ní mí ní gbogbo ọ̀nà kàwé yá mẹ́lọ bàbá Túndé. Midumau àtọpẹ náà ti kà láàrin wọn. Tí bá sọ pé mi àtàmúdá Yusufu ṣá lórí ẹ̀ nígbà mi ní ipò inú Midumau irọ́ ni kò ń sọ̀rọ̀ Kosile àtolùgbà ẹ̀ wọ́n ní Midumau ẹ̀ rí ọ̀gá mi Alábí Pasuma ní Midumau láàrin Kosile àtolùgbà ẹ̀ wá sí ọkọ̀ Yétúndé. Bàbá kékeré yìí tí ò ṣe é jí pé ó ń dì sí fún ọ ní bọ́dì lẹ̀ ń wò èjì tó wà nínú ẹ̀ mọ̀kàn tó ṣẹlẹ̀ èjì Toyota Camry èjì hello èjì private jet òun náà lọ gbé sínú Toyota Camry ẹ̀yin kọ́ ẹ̀kan imagine bóyá máa ṣe ajé kò dáa rárá àwọn òwò rí o no scam a máa gbowó ṣá àwọn òwò rí no scam aláyé no scam a máa pè aláyé 500,000 la need kí lè fẹ́ fi ṣe kí ló ṣẹlẹ̀ yín kọ́kọ́ ṣẹlẹ̀ rí àmẹ́lẹ̀ ọ̀tá ní láti nurse wọ́n máa tẹ ajé olùgbà yìí máa tẹ ó máa dáwọ́ lé ó máa tẹ. Àwàgọ́ à ń gbọ́ ẹ̀rù oyè àmẹ́lẹ̀ ọ̀sẹ̀ ti rí ohun tí Kosile ń ṣe ó ṣe ìfàlàbí Pasuma àtijọ́ ga tiwa. Ajíbọ́lá ò fi kó slow global ṣeré rárá. Tí Jíbọ́lá bá ń sùn gan tó bá ní pé Kosile ti dé ó máa jí. Ó ṣe àmúdá Yusufu ṣá lórí ẹ̀ bàbá rà ń jà nígbà mi ni kò ní gbà. Ó ṣàmọ̀ the feelings it is friends. Ó dàbí ẹni tó mu kànáàní tó bá ti bọ́ tọ́pẹ́ lásán ó máa yọ owó ní òye mẹ́lọ bàbá Túndé. Ọlá olùgbà ètò ìjọ wá sí ọkọ̀ Yétúndé. Ria Entertainment ó ní Kosile fẹ́ ṣe 2 years anniversary. Aláyé bólẹ́wà ṣe é níṣẹ́ mo láà níṣẹ́ ẹ daṣẹ́ yẹn nù yá mi lọ kẹ́ ẹ wá sí Kosile nǹkan ta kó wá bí bàbá ní kan máa fún gbogbo yín ní máa tẹ́ kọ̀ọ̀kan máa tẹ́ ẹyọ kọ̀ọ̀kan tó kù àkójáde tán ọ̀la la máa kó gbogbo ẹ̀ jáde ṣùgbọ́n ẹ bá mi reserve máa tẹ́ kan mo sì ní ìdí máa tẹ́ kan for the road ẹ ṣáà. Ó ṣàrẹ̀ àmúdá Yusufu ó tètè dé. Orí ọmọ ológo yeye mẹ́ṣọ́ o. Ìyá mi Bọ́lá ni a o. Obìnrin bí ọkùnrin Bọ́lá ni a yóò ṣe wọn. Owó wà, ọlá wà, connection wà. Ó kàlẹ́ wà yàtọ̀ máa tà sí o. Nígbà mi ni bàbá Babátúndé bọ̀bọ̀ yìí òun ló ń pariwo orí àìta tí mẹ́rin olùwàyí wá sí òkèrè 100 òun ló ń pariwo kiri. Àkọ́bí wa ń sọ fún mi pé àlàyé Ria Entertainment tó máa ń sọ ṣáà tí ẹ ti ní ríà olùgbà èlò wà kíríà tó dé ẹni tó bá sọ pé olùgbà èlò òun ajẹ́ kó ti dé tipẹ́ amúdá olùgbà ènìwọ̀ ṣàìpọ́n gbogbo nǹkan tí ń bá ṣe òye àmẹ́lọ́ ní gbogbo ń ṣe àtàmáàtà ṣe àlàyé ẹjẹ́ rìn máa ní àríjà ń bẹ́ ń bí gbogbo olùkẹ́ ń bẹ́ ń bí apá ti dé bí ó ti lọ ẹjẹ́ àṣẹ fíìmù tá a fẹ́ ṣe Babátúndé àwọn tiwa ẹjẹ́ kan wà nínú kúròsì yẹn àmúdá máa fowó ṣe mí lè ṣe àmúdá o àlàyé
ẹ jẹ́ àṣẹ fíìmù tá a fẹ́ ṣe kó jáde ní December torí Ọlọ́run ọba ó lè jẹ́ kọ́mẹ́dì ó lè jẹ́ gangsters ẹ ṣáàjì àṣẹ nǹkan kan àríjà aláyọ̀dé kú kálẹ̀ ọ̀hún aláyọ̀dé kí ló dé o ṣe welcome dance ṣé torí ilé tuntun tó fẹ́ ṣí ni àbí kí ló dé o ní láti pọ̀ gan aláàjíṣẹ́ fi àlà o kó pa àlọ́ gáwá aláàjì Wàsíù Àlàbí ó jámọ̀ ọmọ bá ń fi bóyè bẹ́ẹ̀ sí bàbá Babátúndé ó jámọ̀ lẹ́gbẹ̀ẹ́ bá ń fi Tọ́pẹ́ náà sí ká sí torí kó lè jìnnà dáadáa ni welcome dance from Canada ó yá ẹrù Tọ́pẹ́ náà ti kà ó yẹ ká ṣe ìyẹn bàbá owó Canada ò kéré Aláyọ̀dé àánú la rí gbà kan tó mú Canada lè wá lọ ó jámọ̀ lórí ilẹ̀fù yẹn èmi ìyàwó mi àtàwọn ọmọ mi Canada náà máa gbé lórí ọ̀wọ́ ẹ̀ bàbá owó àmùdá o eléyìí gan fẹ́ ṣe fíìmù Ògbólúkẹ́ Portable ó fẹ́ ṣọmọ tó gate ó máa wá everybody ó máa sanwó kámẹ́rà ó máa sanwó gbogbo kí ọmọ tó gate ní Ṣàngó ẹ̀rọ yá mẹ́lẹ̀ Tọ́pẹ́ Ṣàngó tó gate ọ̀tà tó fi wọ́n jókòó Tọ́pẹ́ nínú fíìmù ní àwọn agan máa bẹ níbẹ̀ lọ́jọ́ yẹn o ẹ̀rù Tọ́pẹ́ náà tí ká bàa bọ̀ pọ́n Tọ́pẹ́. Olúwa dá mi láre Kosile Ọlọ́run mi o. Kosile Ọlọ́run má ṣe jẹ́ kójú ó tì yẹ o. Olúwa dá mi láre àṣírí ẹ tó ń bò yìí o. Lágbára Ọlọ́run kò ní tú láéláé. Ṣàìfún àwọn ọ̀dà èso fò ṣá lórí ẹ̀. Àwọn ọ̀gá wa jẹ́ ìsàmọ́ wọn. Àwọn pípù iná fún wa lóúnjẹ. Mo mọ̀ náà jẹ́ ìsàmọ́ àwọn ọ̀gá wa. Ìwọ náà ó tún fún wa lóúnjẹ Babátúndé àwọn náà lọ́ tún fún wa lóúnjẹ bàbówó. Olúwa dá mi láre Kosile global yìí o. ẹ sóje ṣòwò tiẹ̀ ní àbówó Kosile ó máa dáa fún ẹ Babátúndé ẹ mọ kankan. Can you imagine Yusuf? Can you imagine àfáà ni ẹ o ẹ tí ò wá já àfáà rárá nǹkan. ó kárí àmúdá Yusuf ṣá lórí ẹ. èèyàn Tọ́pẹ́ náà ti kà bọ̀ pọ́n àti wà lẹ́nu ẹ̀ ti pẹ́. látàrí kò sí ìhùn kankan tó jẹ́ pá gidi là máa fi ń jẹun. shadow front at the back ìjọra lórí pákó Portslami hotel lórí ilé lórí òkè nídìí òòró. ẹrù Tọ́pẹ́ náà ti kà látijọ́ àmúdá alágbára dẹni ìwà tó dé ni ò kí ń jà mọ́ àmúdá òun nìkan ó lè bẹ́ ọ̀hún mi jọjà lẹ́ẹ̀kan náà. ṣùgbọ́n alihamdulilayi Babátúndé Kosile Ọlọ́run má ṣe dójú tì yẹ o. Olúwa dá mi láre Tọ́pẹ́ mo fọlá Kosile tọrọ Babátúndé. torí pé ó dáa kéèyàn máa ṣe dáadáa lójú màmá ẹ̀ lójú bàbá ẹ̀ lójú ẹ̀gbọ́n ẹ̀ kí gbogbo nǹkan dẹ̀ máa lọ dáadáa. Bàbá Tọ́lá ní káwọ́ ó dáa gan. Olúwa dá mi láre ibi tó ti yan tí
ẹ jọ̀wọ́ ẹ gọ́ṣẹ́ fún mi bàbá Túndé aláṣẹ Kosile global tó kárí ayé ẹ bá ń tọ́jú àrógùn máa wà sá o torí pé ó dúró òun náà ló ń pariwo Kosile kiri ó pariwo ó pariwo dọ́dọ̀ Pasuma ọ̀gá àlàyé wa ń bèrè pé ta ló ń jẹ́ Kosile gangan ó lálàyé tí bá gbé dọ́dọ̀ yín tẹ́yìn kan bá gbọ́ ẹ̀ nífẹ̀ẹ́ lọ mọ́ ẹ̀sìn tọ́pẹ́ náà ti ka bàbá Túndé ó ṣe àrógùn mọ́ ọjọ́ lọ àkọ́bí wàásù lọ́mọ ìwọ náà ó sì máa gọ́ṣẹ́ fún mi bàbá Túndé torí pé dàbí pé ó náṣẹ́ tó máa ń lò tó special gan ni o ó dà kéèyàn ṣoríire lójú màmá ẹ̀ tọpẹ́ lójú bàbá ẹ̀ kọ́ ni pé gbogbo nǹkan lọ dáadáa bàbá tọpẹ́ sí ni hàn lójú wọn ó máa ń fi màmá lọ́kàn balẹ̀ gan ni ó máa ń dùn bàbá nínú ó dáa ẹ̀gbọ́n ohun tó sọ ó ní wèrè táwa ń lò lòun kan fi ń pọ̀ tẹ bọ̀bọ̀ yìí ó dẹ̀ ya wèrè gan bọ̀bọ̀ arógun máa mà sá ẹjọ́ o arógun ya máa ti ń ga lọ. Tọ́pẹ́ torí ta ni nínú yín èwo nínú yín náà ta ni nínú yín sẹ́ èwo nínú yín èwo nínú yín ló lóhùn ò gbọ́ pa àjáyé àjáyé Kosile dìde àjáyé àwa ń gbowó ojoojúmọ́ la máa ń gbowó Kosile sọ fún wọn iṣẹ́ ẹranko níjó nìyàn ṣe nìyàn jẹ́ ẹranko àwa ènìyàn wá. ẹ sókè yéye furniture director àbúrò tó yá mẹ́lọ ìtọ́jọ́ pẹ́ òṣè èrè àhó ẹjẹ́ tó yá mẹ́lọ ó ti kọ́kọ́ mú wá ẹjọ́ ọmọ ti kọ́kọ́ fowó sí mi lápò kó tó wá náà much appreciated a tún máa pàdé lọ́la a tún bẹ̀ ní ìlàrò náà ti ká lọ́la ṣé 12 ti kọjá ìyẹn lẹ́nu ìyá mẹ́lọ tó pẹ́ bàbá Túndé tèmi tó gbọ́ mọ́ ò ti ń dàgbà òun ṣọmọdé òun ló lòdì lágbólé orin. àṣìṣe ìtara ọmọ ń bọ̀ wá ọmọ ńlẹ̀. ẹ ò bàbá ọmọ tí ń dàgbà mi sọmọdé òun ló lòdì lágbo olórin. ẹ jọ wọn ò lè rà Alábí Àjíbọ́lá kí n má tẹríba wọn ò lè róṣù bá Sáìdì kí n má tẹríba. àrèjà wọn ò lè rà Alábí Adékúnlé kí n má tẹríba wọn ò lè róṣù bá Sáìdì kí n má tẹríba. bàbá Túndé ọpẹ́lọpẹ́ rí entertainment
tí ò bá ṣe rí àti ní sọ̀rọ̀ yá mẹ́lẹ̀ bàbá Babátúndé sọ̀rọ̀ sókè èwo nínú yín Tọ́pẹ́ náà ti ká ló lè sọ̀rọ̀ sókè náà Tọ́pẹ́ ọpẹ́lọpẹ́ rí ẹ̀ńtátẹ́mẹ̀ntò ẹ̀bọ̀ra lánú ọkọ̀ àyè tí máma láìfò àyà o bàbá Diana tó yí ó ṣe wọ́n èèyàn yeye mẹ́ṣọ́ wọn náà ní London èèyàn Tọ́pẹ́ náà ti ká yeye ó ṣe jàmú o ànábì ìwọ ló gẹ̀ẹ́tì yeye tó bá ń bínú ó ń para tó bá ń para òye àmẹ́lẹ̀ ó ń para nìyẹn yeye ò ní mẹ́nibọ́dì sínú èyí tó bá gbọ́gbọ́n náà ti ka ọgbọ́n ló máa fi ṣe ṣùgbọ́n tó bá ń bínú ó máa bínú tán ó máa fara because kò kì í ṣalábò ó sí èèyàn o torí pé tó ti lé tọ̀ irú ọtí wo náà ti kà ló fẹ́ rà fún irú ayé wo ló fẹ́ gbé jẹ Bọ́lá Alíà tí ò tí ì jẹ́ rí yéyé mẹ́sàn kú kalẹ̀ yóò ṣe Bọ́lá Ọlọ́run má jẹ́ òmò ìyára ẹ Bọ́lá Alíà yóò ṣe o àbúrò Jíbọ́lá máa Baraka orin Jíbọ́lá ni mo máa fi kí ẹ yéyé mẹ́sàn káàbọ̀ láti London ṣe dáadáa lóde kọ́kẹ́ ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ jẹ gungun ṣèlú. hello àsìkò ọmọ gbọ́ ọ̀rọ̀ àlọ́ ọmọ nílùú mi àsìkò ọmọ gbọ́ ọ̀rọ̀ àní ẹṣin àsìkò ilé táwọn bá ti parí iṣẹ́ igbó ọ̀rá ló ti máa ń jayé kò kí ń wá sí gbòòrò òun ló fà á ẹ̀jẹ̀ fún low school àgbèrè tó tàdí mẹ́yìn ó para burú èèyàn lọ bá para wà ní àgùntàn ó dẹ̀ ń ṣe music ó concentrate ó máa yọlẹ̀ ó sàmọ̀ wọ́n ná lógìdọ́lé yèyé mẹ́sàn onímọ̀ ìyàfẹ́jọ nígọ́. tó bá jẹ́ ti ìbákọ́rin tuntun o yàtọ̀ sí ti Bọ́lá Alíà tó bá jẹ́ tó lórí o yèyé mẹ́sàn tó bá jẹ́ tó níbo ọ̀gá mi Ajíbọ́lá lọ káàgó gbogbo wọn ọ̀dọ̀ yìí dàbí o orí tó gbàgbé orí sun ẹja lórí òkà ṣeré ẹkùn àgbo mímí lórí tó bá wọ láàlà o kò ní jábọ̀ làbà ìka o yèyé mẹ́sàn ọmọ pẹ́ ó sọ bẹ́ẹ̀ ó ní ọpẹ́lọpẹ́ ọ̀gá sáàdì pàṣọ wọ́n ti fẹ́ máa gbẹ̀gbẹ́ wọlé wọ́n ti fẹ́ máa ṣọ́. ọpẹ́lọpẹ́ ọ̀gá sáàdì bọ̀bọ̀ wọ́n ti fẹ́ máa gbẹ̀gbẹ́ wọlé wọ́n ti fẹ́ máa ṣọ́. ìyá ọ̀tọ̀ ibi ara àtà àti pé ń ṣiṣẹ́ lọ táwọn ayé máa fi ń pè wá lélẹ́rẹ́ ẹjọ́ Kosile Global Hotel and Suites 2 years anniversary ọ̀la gangan náà ti ká àtọ́pẹ́. On the 4th of August 2024 òun lọ́jọ́ gangan ò yá mẹ́rọ ẹ̀ẹ́dọ́gbẹ́ mọ́ àmọ́ torí pé Kosile ó súnmọ́ Grammy ìyẹn ló ṣe pé Grammy Kosile Global ó súnmọ́ Grammy ló ṣe pé Grammy ò yá mẹ́rọ ẹ̀ẹ́dọ́gbẹ́ ó súnmọ́ olùgbàyè tó ń jẹ́ wàhálà òṣèlú bá tún dé olùgbàyè gangan ní Grammy gbogbo entertainment ó súnmọ́
ló ṣe gbé ìyá mẹ́lẹ̀ lè ṣe rí wa látànà Ìbàdàn ti débi wọ́n láwọn eléré kan tọ́pẹ́ náà ti kà wọ́n ṣeré mọ́jú olùgbà ètò sọ pé gbogbo wa ká tún máa bọ̀ níbí arógun sáfúra ẹ̀ ó yẹ kó máa sùn ní torí pé oníṣẹ́ lọ́la pẹ̀lú Paso níbi táwa ẹ̀ àti small doctor gbàgán torí pé òun náà ọmọ Kosile ó ní láti pay dues ẹ̀ ká fẹ́ ṣe fún 15 days ó ní láti dúró ó gbọ́dọ̀ gbaṣẹ́ àbò máa gbaṣẹ́ kò ní try ẹ bàbá Bátúndé torí pé òun ló kọ́kọ́ máa ń pariwo Kosile kiri báwo ló ṣe máa ń pariwo náà a ní Kosile dẹ̀ Kosile kó máa padà kó síná Kosile dẹ̀ Kosile kó máa padà kó síná. ẹ filẹ̀ àwa ṣiṣẹ́ mi àwa pay the use wa ni àwọn aláyé wọ́n ti ẹ̀ bu agan ọmọ ṣọ́ọ̀ṣì ẹ rí bójú mi ṣe ń dán ṣẹ́rù pé owó tí mo ṣí iṣẹ́ fún ní bàbá Bátúndé wọ́n á kàn máa fún mi lówó ní bàbá Lọ́ládé Alpha Kosile bóyá tiẹ̀ lálàyé fún mi ní káàṣì aláyé ẹ̀yin alágbe ẹ farabalẹ̀ Kosile fún mi ní káàṣì transfer ló máa ń ṣe bàbá Bátúndé 200 300 500 400 700 800 1 billion 1.2 1.3 1.4 ọ̀rọ̀ kí ló kàn ya ẹ tó bá lọ fà ó lọ faraway ni ẹ ṣe àdúpẹ́ ẹ̀yin lẹ́mí ikú bàbá Bátúndé owó tá a ṣiṣẹ́ fún ẹ kàn ń ṣàánú wa ní bàbá Lọ́ládé olùgbàyè tolùgbàyè tí yàtọ̀ èyí pé mo kàn tí ẹ̀ palayé lásán ó máa béèrè pé báwo lóhùn yìí ṣe rí báyìí kí ló ń ṣẹlẹ̀ ìyá mẹ́lẹ̀ Tọ́pẹ́ máa ní pé kò sí kankan ó máa sáré tẹ owó ní bàbá Bátúndé wípé ohun yìí ò da nǹkan kan tí ń ṣẹlẹ̀ ẹ lọ gbádùn kẹ gbàgbọ́ ohun tó máa ń ṣẹlẹ̀ bàbá Bátúndé Ọlọ́run má padà lẹ́yìn ẹ̀ o àmì àṣẹ olùgbàyè Wàsíù bàbá nídìí àná ọkọ kúrò bẹ́ẹ̀ lọ. Olùgbàyè bàbá nìyá náà oṣù àbọ̀ ó yà kò kéré olùgbàyè kò kéré. ọ̀gá mi ọkọ̀ Yétúndé Ọlọ́run bá ti bẹ̀ fọ́rọ̀ ẹ̀ o àmì àṣẹ olùgbàyè Wàsíù mi àbóríri àná ọkọ̀ Yétúndé. Ọlọ́run máa padà lẹ́yìn ẹ̀ o àmì àṣẹ aláyé bàbá onírìyà náà ọkọ̀ Yétúndé. ẹ̀ẹ́dá padà ẹ̀ẹ́dá fílẹ̀ olùgbàyè bàbá nìyá náà oṣù ẹ̀wọ̀n ẹ̀dá tẹ́lẹ̀ òkèlè. àwọn aláyé kọ́ máa ṣe tó dáa fún àkọ́ àfún àlọ́ láì ṣiṣẹ́ fún wọn ìyá mẹ́lẹ̀ Tọ́pẹ́. ẹni tó bá lọ́gbọ́n lórí tó ní function tó náà bí ń ṣọ ìyá mẹ́lẹ̀ tó ní focus ó ní láti ṣe dáadáa ìyá mẹ́lẹ̀ pẹ̀lú wọn ni ó ní láti wà true Tọ́pẹ́ ó ní láti plane ìyá mẹ́lẹ̀ sí wọn ní bàbá Bátúndé 500,000 láì ṣiṣẹ́ rárá 1,000,000 láì pélére 2,000,000 tá a bá tún pé problem wa irú bí mo ṣe wà yìí ẹ farabalẹ̀
mọ́tò tí mò ń lò tọ́pẹ́ fẹ́ǹsà ní òye àmẹ́lọ̀ tọ́pẹ́ o mo wá ṣàkíyèsí wípé mo tún ti ju lẹ́sù yẹn lọ wípé mo tún ti ju lẹ́sù fẹ́ǹsà yẹn lọ bá tún dé ẹ̀yin ọmọdé yìí ẹjọ́ torí Ọlọ́run ìgbà tẹ́ pẹ́ mọ́ ṣe ń fún wa lówó owó ti fẹ́ yí yín lórí. mọ́tò tí mo lò ní sẹ́yìn fẹ́ǹsà ní bàbá Túndé mo dẹ̀ ti rà á ti pẹ́ látàrí 7 million ni mo ti ra fẹ́ǹsà mi kó tó wá di 12 million ní sẹ́yìn mo ti wá rí i pé àwọn ọmọ tó ń bẹ lẹ́yìn mi gbogbo wọn ti ń lo mọ́tò ìfún bí o tó tèmi bàbá Túndé wọn ò gbọ́dọ̀ dúró náà tí ká kó tó tèmi mo tún fẹ́ sún síwájú fẹ́ǹsà yẹn ó ti kéré sí lẹ́fù mi ní ìsọyún o iṣẹ́ ìkílà fẹ́ ṣe àmàmà tọrọ owó Kosile ẹjọ́ ẹ bá mi fi sínú àjẹ́ndà yìí mo máa wá fẹ́ǹsà yẹn ó ti tọ́dún mẹ́fà ìyá mẹ́lọ ọ̀sẹ̀ ọ̀dọ́gbẹ́. mo fẹ́ change ẹ̀ kí December tó dé aláwùyé torí pé mo máa lọ sí Canada mo máa lọ sí London ṣé n bá padà dé o mi ò fẹ́ kọ́ máa rí mi nínú fẹ́ǹsà tí mo bá tún dé mọ́. kí ló dé náà ayé ẹ má pa bàbá o. ó kiri kì í gan àdáná yẹn sí kí ló ṣàwọn ó ṣàwọn. àdáyé lò kí ló ṣàwọn. ó ṣe bọ́lá ní àmì àhùn yóò mẹ́rin ṣọkú kálẹ̀ yóò ṣe wọ́n okùn náà omi náà ti kà tọpẹ́ ìyẹn náà ti kà bá dodo ní sùúrù lérè lọ́jọ́ sí o olùgbà ìwá sí ọ̀gá ìmùlẹ̀ Kosile wọn náà wọ́n ná pàṣẹ ní mídùú máa nù Adébọ́lá bàs máa bà gbọ̀ngàn tọkọ ẹrù tọpẹ́ olórin máa bó tọkọ tẹ́rọ̀ òkè ẹ má pa bàbá owó. bàbá bèbè ṣó ti gbọ́ ẹ̀lú èlò àtúwà ló bẹ̀ sí kí ló ṣàwọn. oṣù Kosile ṣe àmàlà ìyóṣe aláṣẹ Kosile globalis ẹrù tọkọ náà tí bàbá gbọgbọgbọgbọ ó ta ẹ lẹ́nu owó tọkọ ẹtú ti bẹ̀rẹ̀ kẹ́ má dé wọn. àdálà mò ń rí ẹ ọmọ ikọ̀ ó ṣe àdálà mò ń rí ẹ wọ́n ti fẹ́ lá ọmọ ti ṣọlá ṣe olùbọ̀ o ọkùnrin mi ṣe àdàlà mọ́ orí ẹ èèyàn tó yá mẹ́lọ o èèyàn tó gbọ́nà ti rà ẹ. tẹ́rọ̀ èmi ni mo kò jàdùkú mọ́nù kí ló dé èèyàn ti dẹ́mu sí bàbá gíwá ọmọ akis Spartacus owó ìmọ̀ràn pẹ̀lú ṣe yá ọ̀kadà ó yàwọ̀ ẹ tọ́jú kẹ́ẹ̀dù pẹ̀lú ìyẹjọ́ mi gbogbo wọn wọ̀ lágbo méjì tẹ́rọ àṣìṣì àfàgbò tọ́kọ̀nà ti kà àdá ńlá àjànà borí tàbẹ̀tẹ̀ ìgbọ́n lè sọ. many people tó bẹ́ẹ̀ níbẹ̀ náà máa rò ó yá àjànà borí tàbẹ̀tẹ̀ ojú tọrọ àṣìṣe ikú kalẹ̀ ojú ọmọ onílẹ̀ ọmọlẹ́ tọrọ okùn náà omi ìyá mẹ́lẹ́ ọlọ́jọ́ sí ọmọ ṣètọ́jú ọba dáadáa ògbọ́ ọmọ bọ́ba kẹ́ ọba ọmọ Túndé wọn náà gbogbo àtọ ó máa ṣètọ́jú àṣìṣe ìyàwó wa o èèyàn tọ́ka lágbogbo ojú èèyàn tọ́ka náà ti ká tọrọ oṣù.
ó ṣe ọmọ nílẹ̀ mọ́lẹ́rẹ́ o ìran bàbá olóró tẹ̀lọ̀ ẹ̀jọ̀ tó yá mẹ́lọ́mà gbọ̀ngàn tọ́ka tẹ́lọ̀ ń bọ́ wọ́n níná ti kàbúrú wá ní síkọ̀dì kúlùkọ́. Àṣà ojú mẹ́fà sí tó jẹ́ kí mo àwọ̀ àtijọ́ àti pẹ́ látàrí ìṣàdó ní mo ṣe. Àṣà àtijọ́ àti pẹ́ látàrí orí pákó tọ́pẹ́ náà ti kà níjọra. Èèyàn tá a jẹ́ ọ̀nà gbogbo ọ̀tá o àtijọ́ àti pẹ́ ẹrù tọ́pẹ́ náà ti kà dọ́gbọ́ látàyè pọ̀tùlà mi ò tẹ ẹ̀ orílẹ̀ ègbọ̀n náà ti kà bá dùn ọ́ èrò kúrò ọmọ ẹbí ẹjọ́ tó yá mẹ́rẹ̀ oṣù ẹjọ́ tó yá mẹ́rẹ̀ ní ajanore ló pẹ́sẹ̀ àkímọ̀ yóò ṣe àjànà gbogbo ọ̀tá ló pẹ́sìn ọmọ àṣọ èrò yá mẹ́rẹ̀ tó ti ṣe múró ó kárí àjànà mọ́tò ó ní ìjọjọ múró ó fẹ́ ló pẹ́sìn tó jẹ́ àkímọ̀ àmàlẹ́ òkúrò ọmọ ẹbí ẹjọ́ tó yá mẹ́rẹ̀ àmúwé dọ́gba pápá lórí bàbá olódọ́kọ́ ẹjọ́ ṣe bẹ́ẹ̀ ọmọ mo ṣe ní bá kílẹ̀. ilé gangan ní ìbò bẹ̀ ilé gangan lẹ́ máa ń gbà kí àdáná kò sẹ́lẹ̀ bẹ̀ àjàyí ètò yóò dáyé tó. bàbá olóyè àjàdọ̀ gbogbo ọ̀tá ọ̀dẹ̀ 31st àṣùwà kálí eléré tó máa kọrin ló bẹ̀ẹ́sì ó pé léré kò sẹ́jọ́ bẹ̀. ọ̀dẹ̀ 31st a máa ṣe ìdé èsì ni àwa ti léré ní 31st ó ṣe àjànà máa tó ní ìṣojú ẹ̀rọ ìyá mẹ́rin ọ̀gbọ̀n ẹjọ́ àbókí àkẹ́rẹ́ lè àlùbáríkà lágbègbè. Èèyàn tí ẹ rí yẹ́rì iye lẹ́nu bọ̀dà lágbèrèlè. Oṣù tí lè tukọ̀ ta mi ọkọ̀ ta ọ̀pọ̀ lọ́rẹ́. Oṣù bàbá Sífì Àkànní o. Èèyàn tó yá lọ tó jẹ́ dọ́gbọ́ àtàmọ́tàṣe wà ìyá wa. Àwọn ọmọ rí entertainment services and logistics. Arógun máma sàn òde kú kalẹ̀ yóyó ẹjọ́ tó yá mẹ́lẹ̀ tọ́pẹ́ èrè àṣà láti kú kalẹ̀ yóò ṣe wọn ẹjọ́ tó yá mẹ́lẹ̀ tọ́pẹ́ àrẹ̀mọ kíbla musa talent ó pọ̀ ó gbọ́ ẹjọ́ tó yá mẹ́lẹ̀ tọ́pẹ́ ó pàfọ́mì nínú ògùn àgbáyé ẹjọ́ tó yá mẹ́lẹ̀ tọ́pẹ́ ẹjọ́ tọ́pẹ́ olórin àgbọ̀gbọ́ ẹ̀fẹ̀ sóyìn dàmọ́lá gbogbo lẹ́kí. ẹnu òṣè àṣírí mi ló kù kò sájọ́ bẹ̀ nígbà. èèyàn tó yá mẹ́lẹ̀ dọ́kẹ́. ẹ̀fẹ̀ sóyìn dàmọ́lá mi ò ṣọmọ sẹ̀lẹ̀ ẹ jọ̀ọ́ kọjá àṣìṣẹ́rọ̀ dáadáa o èèyàn yá mẹ́lẹ̀ dọ́kẹ́ o ayáta sisi tẹrẹ mọ̀ rí tó bá jẹ́ bẹ́ẹ̀ efres ọlọ́run bàbá sábàrà dọ̀tun ọlọ́run bàbá sábàrà dọ̀tun. níbo níbẹ̀ níbo àṣìṣẹ́nà ó ti mú ọjọ́ bẹ̀ níbo tó ń bọ̀ ọ̀gẹ̀dẹ̀ báyìí. oyin dàbọ̀lá tó ta lace gbogbo lẹ́kí efres ayatẹ́rọ̀ oyin ọlọ́run àṣà. Ọlọ́run wá sábàrà dọ̀tun. Ẹ̀fẹ̀
gbogbo lọ́gí fèsì wọ́n fẹ́ ṣe mí léṣe ẹ̀rù ìlú ìyapa. onífẹ̀fẹ̀ sùn wò tí ó gbọ́dọ̀ bọ̀ bẹ̀. orí dàmọ́lá àyàtọ̀rọ̀ àṣìṣ. gbogbo lọ́gí fèsì oyin wọ́n fẹ́ jojú mẹ́rọ ẹ̀rù ìlú ìyapa. all right ní iṣẹ́ ọmọ sẹlẹ̀ ọmọ mùsùlùmí ní mí. oyin dàmọ́lá oyin dàmọ́lá. ẹ̀rọ ó pọ̀. ọ̀gẹ̀dẹ̀ gbàdìgbàdì má gbé síbẹ̀. ìrọ̀mọdé dọ́là mi bébí o oyin dàmọ́lá. àyàtẹ̀rọ àṣìṣe yóò oyin òmọ̀gán tó ṣẹlẹ̀ wọn ò ṣe kọpíkọpí olórin mo mú concert mi dání ni. olórí ọ̀dọ́ gbogbo àdìọ́ ẹ farabalẹ̀ tẹ̀rọ àṣìṣe ọkọ̀ tó yín dàmọ́lá gbogbo Lekki phase 2. phase 1 oyin tẹ́rọ̀ máa gbé mi débẹ̀ lọ́jọ́ kan ó máa ṣe oyin dààmú láwọn ṣe ògo yìí oyin Olúwa yé ògo yìí ó ṣe tẹ́rọ̀ Azeez ọmọlẹ̀ ògo yìí. oyin dàmọ́ láwọn Olúwa tọ́jú Mojísọ́lá. má ṣe jẹ́ kó bàjẹ́ torí pé kò ní bàjẹ́ oyin ọmọ sẹlẹ̀ aláwùyé òun ló mọrin sẹlẹ̀ kọ ní iṣẹ́ ọmọ sẹlẹ̀ má ṣe jẹ́ kó eré asálàtù court of correction torí pé àmẹ́ ẹ̀ẹ́dọ́mọ̀ ta ni. má ṣe jẹ́ kó bàjẹ́ oyin Kọ́sọ́lá torí pé kò ní bàjẹ́ má ṣe jẹ́ kó bàjẹ́ o Olúwa yóò ògo yìí ó yá yá mi. ògo yìí Olúwa jẹ́ ògo yìí. a máa ma ṣe yẹn tá a bá wá Lẹ́kì. ògo yìí Olúwa jẹ́ ògo yìí. ọjọ́ tí tọ́rọ̀ bá gbé mi wá la máa ṣe. má ṣe jẹ́ kó bàjẹ́. oyin Dàmọ́lá. má ṣe jẹ́ kó dàrú. ó ṣe oyin mo appreciate. má ṣe jẹ́ kó bàjẹ́ o. Olúwa yóò ògo yìí. ló bá láwọn lẹ́bù tí mo dé àlẹ́bù tí mo ọ̀nà sí ti gbé mi tù àbáyé. ọbẹ̀ tí ilé wa ń gbà wáyé. àṣìṣe Sílẹ̀. gidigidi ìjàkúta ìjàkúta ọ̀dàdà ó nà wọ́n bọ̀ ó nà wọ́n bọ̀ nà wọ́n bọ̀ gbódúgbódú kan gbódúgbódú kan. lẹ́rọ̀ ó gbọ́wọ́ lọ. Olúwa dá mi láre ṣáàmánù mi ni. ọ̀gá ó nà wọ́n bọ̀ ó nà wọ́n bọ̀ nà wọ́n bọ̀. ìyọjú bọ́lá bá sùn máa yí ojú mo. ìyọ tó lùgbà ìwáàsù mi ọ̀gá wa 5 and 6 pàṣẹ ní mi dùn mọ́. ajé. alájà Kosile globalist alájà Kosile investment sèré wọ́n gbọ́wọ́ lọ. ọkọ̀ tàjẹ́ mẹ́ta Kosile ọ̀gá wa o. Ọlọ́run má jẹ́ mọ̀ bàjẹ́ o. ọbẹ̀ tí ilé wa ń travaillé. ọ̀gá Kosile
ọlọ́run má jẹ́ mọ̀ bàjẹ́ Bàbá ti jẹ́ wà tàbáyé. ilé ayé ẹ kò bàjẹ́ Bàbá ti jẹ́ wà tàbáyé. iṣẹ́ owó ẹ ò bàjẹ́ Bàbá ti jẹ́ wà tàbáyé. ọmọ tó bí kan ò yàn kú Ayé ló gbé wọn tàbáyé. gbogbo ìyàwó tó ní o kò yàn kú Bàbá ti jẹ́ wà tàbáyé. olùgbà ìyẹn ṣá máa jó sẹ́ Ẹja máa jó sẹ́. ẹ ṣá máa mọ pẹ́ wá tó sílé ẹ jẹ́ ká máa mílíkì lọ. Ẹjẹ́ ká máa bí ní kìlọ̀. Ẹjẹ́ ká máa bí ní kìlọ̀. ẹ jẹ́ ká máa jẹ gbádùn lọ. Ẹjẹ́ ká máa bí ní kìlọ̀. aláṣẹ Ria entertainment Ẹjẹ́ ká máa bí ní kìlọ̀. Ria entertainment and logistics ọkọ̀ ayé tí màmá o olúwa dáhùn ìlàrí kó sílé èèyàn jíbọ́lá bá a sùn máa ní gbogbo wọn èèyàn tó yá mẹ́lọ́mà gbọ̀ngàn owó kó sílé lálàyé ná agbára logistics òun la fi mú globalist kó sílé máa ṣe àmàdé ọkọ̀ tàjẹ́ mẹ́ta yẹn náà rí èèyàn tó lùpà ìwá sí ọ̀gá ọkọ̀ tó lùpà èyí tí màmá yé túnú ọkọ̀ tó lùpà àlàyé tí màmá yé túnú. ó ṣe bá làálù àyè ṣe o yeye máa ṣọkú kalẹ̀ yóò ṣòwò o ṣé bá làálù àwọ̀ akérò ni ṣé bá làálù àwọ̀ akérò ni olùpà ìwá sí ọ̀gá ó ṣe kó sílé mọ́tò ní ìṣeéṣe ọkọ̀ tàjẹ́ mẹ́ta mọ́tò ní ìṣeéṣe o olúwa dá mi láre ọ̀gá olúwa dá mi láre ọ̀gá o ẹ tọ́jú arógun màmá sá o arógun màmá sá o àkọ́bí wàásù ìyá arógun kó sílé oyè tó kára wó. arógun màmá sá ó kára o. ó kára wo olúwa dá mi láre ọ̀gá èèyàn tó lùgbà ìwọ náà mọ́ pàṣẹ ní ìmìdúmá ó kára o ọmọ yóò tó kára wo yòyè má ṣọ àlùkára wa ìyá jẹjọ ló ṣe kówó ìjẹ ìdókòjọ dání tó lè dòdìrí ó mà ṣe bọ́lá àlìyá òye ìmẹ̀ṣọ́ káàbọ̀ láti London òye ìmẹ̀ṣọ́ àbúrò tí bọ́lá Pasuma yóò ṣe wò ó ṣe bọ́lá àlìyá ká èèyàn tó lè fa ìwà síwọ́ ọ̀gá máa jó lọ bá gbogbo àtàn èèyàn tó gbẹ́ náà ti dàgbà gbọ́ngàn èèyàn tó dé wọ́n náwà gbogbo àtàn ọ̀pá ọmọ pẹ́ èèyàn yá mẹ́lẹ̀ tọpẹ́ máa tó lọ bá àmọ́ gbà fún ẹ tó tọ́kọ́ yòyè mẹ́sọ̀ sọ fún wọn pé ó pọ̀ létí wọn wọ́n rí wọ́n dá mọ́ wọn. Bọ́lá Alíà ó pọ̀ létí wọn wọ́n rí wọ́n dá mọ́ wọ́n dá mọ́ ìgbéraga ló ń ṣe wọ́n dá mọ́ kẹ́ ṣàrà lójú ọlọ́tẹ̀ àbẹ̀ ló ń fọ́ ayé tí káyé jẹ àbẹ̀ ló ń fọ́. Fílẹ̀. Mélòó la ṣe jẹ? Mélòó ní fọyín? Ṣé náà? Mélòó la ṣe jẹ? Yèyé mẹ́sàn-án ṣàrà lójú ọlọ́tẹ̀ àbẹ̀ ló ń kí ayé tí káyé jẹ àbẹ̀ ló ń fọ́. Bọ́lá Alíà wọ́n ò tiẹ̀ tí ì bẹ níbọ̀dì dáadáa. Yèyé mẹ́sàn-án gbogbo London èèyàn tí Bọ́lá Pass wọ́ndà yọmọ òmò ní wọ́n tiẹ̀ tí ì bẹ níbọ̀dì àbí bàbá tiwa. Alíà ajé kò máa sọ́mọ òní tọ̀hún tó máa ní tiwa báwo àti London àti Naija èmi ò máa bá tó wà ní tiwa ẹ bá ń gbowó ẹ wá Yèyé mẹ́sàn-án owó ọ̀gá ni owó àlùbáríkà ni
bọ́lá ilé ó ṣe yeye mẹ́sàn-án ṣàrà lójú ọlọ́tẹ̀ àbẹ̀ lọ́kẹ́ ayé ti káyé jẹ àbẹ̀ lọ́kọ́. olùgbàyè èmi nìkan tán ó mà ti ń lọ bí mẹ́wàá olùgbàyè wá sí ọkọ̀ Yétúndé ẹ dúró ó dàbí ẹ pé ẹ bá ń pa àwọn bíríkìlà mi ẹ bá ń pe wọn ẹ jọ ẹ bá ń pe wọn mo máa ṣe dẹ́kìnì òye àmì ẹ lọ tá a fẹ́ ṣe lọ́jọ́ Monday ìwọ ló fẹ́ lọ fún ọ ló ẹ bá ń pè ọ wá kí n fún ọ ló ó ṣe yeye mẹ́sàn máa tó lọ tètè àlíà sọ fún wọn pé wípé lọ́pẹ́ understanding paṣọ wọ́n ti fẹ́ máa gbẹ̀gbẹ́ wọlé wọ́n ti fẹ́ máa ṣọ̀tẹ̀. yeye mẹ́sàn màmú lé onílọ́pẹ́ understanding paṣọ wọ́n ti fẹ́ máa gbẹ̀gbẹ́ wọlé wọ́n ti fẹ́ máa ṣọ̀tẹ̀. ó sọ fún wọn wípé àwa la kọ́ wọn la kọ́ àwa la gbé wọn jà àwa la máa wọ́ kíni yẹn pa àwa la gbára Fuji ìrèrè o làwọn ṣe rí lórí ìta bàbá lórí ìta kò ká yá túbọ̀ owó ṣe skelewu. ìrèrè wo làwọn ṣe rí ìrèrè wo làwọn ṣe lórí ìta bàbá lórí ìta kò ká yẹ ṣùgbọ́n kò tiẹ̀ máa yẹ. Màmúlò ṣètọ́jú káàbíyèsí ọba wa. ọba wa Richard kábíyèsí alágbàdo àwọn náà fi yèyé mẹ́sàn-án jẹ́ lọ́jọ́ sí àwọn náà náwó mi ṣùṣe yá mẹ́lọ̀ tọpẹ́ náà fún mi láàmú lòdùn tọpẹ́ ó ṣe yèyé mẹ́sàn-án alẹ́ àbọ́lá much appreciated wàláhì mo appreciate bàbá tó dé. tẹ́rọ̀ onígbó dápẹ́ náà ti kà mo jà múlùdùn gbogbo àgbàdo jẹ́nìrà lónìí tí ilé kókó. ọ̀gá ńlá. ó jà múlùdùn gbogbo àgbàdo kò kéré níbẹ̀ assistant ọ̀dọ́ kò kéré níbẹ̀. ọ̀gá ńlá gbogbo èjò ọmọ túndé wọlé babolé nọ́mbà wa gbogbo àtọ jẹ́nìrà onígbó náà ti kà mo jà múlùdùn gbogbo àgbàdo jẹnẹra lónìí tí ilé tòkó. ó ṣe bàbá fẹ́ lá ogun ńlá wọ́n tó fi hàn tó nínú lóòkan ajẹ́ni tọmọdé ìtàgbà máa ń fẹ́. ọmọdé ẹjọ́ agbáàlágbà ẹṣẹ̀ wò ó onílé tàlejò dodo ìwò bàgẹ́ ṣe ó ẹ ò ní ṣùṣù tẹ́sán ọ́ promo gbogbo alágbàdo mo mọ̀ lóore ọ̀tọ̀rí tí mo dúpẹ́. ọ̀ promo. ọjà múlùdùn gbogbo àgbàdo kò sí lọ́nìyàn wálé mo lóyìnbó kéré níbẹ̀. bàbá fẹlẹ́ nílò ọlọ́mọ yóò ṣó. ọmọ ya bọ̀bọ̀ dúró. ìyá bàbá olóró dọ́kọ́dọ́kọ́ o. ọmọ máa jó lọ fà gbogbo àtàn. ojú tẹ́rọ àṣìṣe yóò ṣe. ẹjọ́ tó yá mẹ́lẹ̀ tẹ́rọ o. ọmọdé ẹmọlẹ́ tẹ́rọ o. ìyá bàbá olóró dọ́kọ́dọ́kọ́. ẹjọ́ tó kọ́ bá kọlẹ̀ tún dé mọ́ náà gbogbo àtàn. ìmúlẹ̀ta láti kábà yóò ṣe. ẹjọ́ tó yá mẹ́lẹ̀ tọ́kọ̀ yóò ṣe wọn. tọ́pẹ́ lórí ìlà ọ̀gbọ̀ngàn tọ́kẹ́. alájí mú ta irú mi. bàbá owó ẹ̀yẹ bàbá ló jẹ lọ́jọ́ kọjọ́. alájí mú ta irú mi o. bàbá owó ẹ̀yẹ bàbá ló jẹ lọ́jọ́ kọjọ́. bàbá láṣẹ owó ẹ̀yẹ o group of company bàbá ló jẹ lọ́jọ́ kọjọ́.
bàbá ta láti kábà mi o ọlọ́run kẹ́mi bàbá ló jẹ lọ́jọ́ kọjọ́. bàbá Túndé wọn náà mi o bọ́ọ̀bà kẹ́yẹ bàbá ló jẹ lọ́jọ́ kọjọ́. bàbá ta sísí tẹ̀rọ mi o ọmọ onílẹ̀ mọ́lẹ̀ bàbá ló jẹ lọ́jọ́ kọjọ́. bẹ́ẹ̀ fẹ́ra lẹ̀ bẹ́ẹ̀ fẹ́ra lé bẹ́ẹ̀ fẹ́ra lé bẹ́ẹ̀ fẹ́ra lẹ̀ o ọ̀pá. àní bẹ́ẹ̀ fẹ́ra lẹ̀ bẹ́ẹ̀ fẹ́ra lé bẹ́ẹ̀ fẹ́ra lé bẹ́ẹ̀ fẹ́ra lẹ̀ o. ẹnì ṣó lówó ẹ̀yẹ group of company lọ́ba wọn dòpọ̀ wọ́n ṣe dáadáa. láìsọ́mọ orílẹ̀ ẹjọ́ mo ti talẹ̀ kan òye àmẹ́ràn ọ̀tọ̀pẹ̀ láláìsọ́mọ onílẹ̀ bàbá ọgbọ́n tọ́pẹ́ àdúgbò táì mo ní plot bíi mẹ́fà ládùúgbò táì o olú ọmọ tó jẹ́ Kasimu ló fún mi ìgbà tó ń bá bàbá bílẹ̀ amínú ṣiṣẹ́ ìgbà yẹn náà fún mi lè káàkan ládùúgbò yìí o gbogbo ẹ̀ ní mo ta ìyá mẹ́lẹ̀ tọ́pẹ́ wọ́n sọ pákó ṣe sàn nílẹ̀ ó ṣàmọ̀ mi ò dẹ̀ fẹ́ wàhálà torí mo lórúkọ bàbá owó ẹ̀yẹ gan bàbá ti fún mi nílẹ̀ lóríṣiríṣi bàbá Túndé bẹ́ẹ̀ fẹ́ra lẹ̀ bẹ́ẹ̀ fẹ́ra lé bẹ́ẹ̀ fẹ́ra lé bẹ́ẹ̀ fẹ́ra lẹ̀ o. àdá ńlá ẹnì ṣe ló púpọ̀ kan pèmí bàbá wọn dò pọ̀ wọ́n ṣe dáadáa. ẹṣin wọn nítalẹ̀ kan fẹ́yàn méjì wọn tún nítalẹ̀ kan fẹ́yàn tẹ́lẹ̀ kan tún gbé táwọn ṣe dáadáa. bàbá Fẹlá ló ní ọmọ mi ò ṣọ́wọ́ máma ṣọ́wọ́ bí ó ṣọwọ́jọ́wọ́ ṣọwọ́jọ́wọ́ ṣọwọ́jọ́wọ́. ogun ńlá ìyá alágbá bàbá Fẹlá ẹni lọ ló bọ̀ alihamudulilayi adúgbò bọ̀ lọ́hùn ó ti gòs ó ti wá ó ti lọ ìyá mẹ́lẹ̀ ó bàbá Túndé àdálá èèyàn bẹ̀gún yẹ sí èèyàn bàbá pọ́n èèyàn bá Túndé ọmọ ya bọ̀ bọ́ àdálá bàbá Fẹlá èlé bọ̀ jẹ́ èlé bọ̀ jẹ́ pàkóló bàbá àní mo ní mi ò sọ́wọ́ ẹ má má sọ̀rọ̀ sọ̀wọ́dọ́wọ́. ẹ tọ́jú ààrẹ múlẹ̀ mọ́ dáadáa ogún ẹ̀ṣẹ̀ ṣe kú kálẹ̀ tẹ̀rọ àti sì yóò ṣe ọkọ̀ tó yín gbogbo Lekki phase 1 ọmọ ṣe tọ́jú ọba dáadáa tẹ́rọ ó máa mú mi dé Lekki phase 1 lọ́dọ̀ yín mo máa kọrin ṣẹlẹ̀ fún ẹnu tọkọ náà ti kà bá tún dé ó ṣe bàbá Fẹlá mọ́ tó lọ́tọ̀ ìdílé wa ẹjẹ tó yá mẹ́lẹ̀ bàbá kan Fẹlá jẹ́ fún ẹ ló skul tá a máa ṣe lọ́jọ́ sí eré gbàgbàgbà eré gbogbogbò àwọn òṣì ẹ mọ́ ọmọ ti kú oníbẹ̀ yẹn bàbá bá tún dé òkè lódù gbàgbà bàbá owó kí ló ń ṣẹlẹ̀ náà ọmọ ìyáyé orí mo ní tó bá sáwọ́ mi èmi gbọ́gbọ́ tó bá sáwọ́ mi èmi gbọ́gbọ́ tó bá mara mi gbàgbàgbà. ojú ṣẹ́gun bọ́ọ̀sì
wọ́n kìlú mọ̀ tọ́ bá gbá ẹ lójú má ṣe pàṣẹ yẹn ẹ̀jẹ̀ dá.